Aláròyé máa wí o. Orílẹ̀-èdè Brazil lọmọ Nàìjíríà ti ń gbé kokéènì bọ̀ tí wọ́n fi mú un níkẹjà. Ọ̀dọ̀ àjọ tó ń gbógun ti gbígbé àti lílo egbòogi olóró lórílẹ̀-èdè yìí, National Drug Law Enforcement Agency NDLEA ẹ̀ka tìpínlẹ̀ Èkó ní afurasí ọ̀daràn kan ọ̀gbẹ́ni Eze Okoli ẹni ọdún 69 wà báyìí. Ó ń ran àwọn agbófinró lọ́wọ́ nínú ìwádìí wọn lórí ẹ̀sùn pé ó gbé egbòogi olóró ìyẹn kokéènì wọ̀lú Èkó láti orílẹ̀-èdè Brazil. Inú ikùn ẹ̀ ló tọ́jú ọ̀pọ̀lọpọ̀ kinní ọ̀hún sí. Aláròyé gbọ́ pé ọjọ́ Ẹtì Friday ọjọ́ 29 oṣù kọkànlá ọdún yìí lọ́wọ́ àwọn òṣìṣẹ́ NDLEA tẹ gbajúmọ̀ oníṣòwò egbòogi olóró ọ̀hún ní pápákọ̀ òfurufú Muritala Muhammad International Airport tó wà níkẹjà lẹ́yìn tó bọ́ sílẹ̀ nínú ọkọ̀ bàálù Ethiopian Airlines kan tó gbé e dé sí Nàìjíríà. Láti ìlú Sao Paulo ní Brazil láfúrásì ọ̀daràn náà ti ń bọ̀. Ọ̀pọ̀lọpọ̀ kokéènì ló sì fẹ́ dọ́gbọ́n gbé wọ̀lú Èkó kọ́wọ́ tó tó. Alukoro fún iléeṣẹ́ náà ọ̀gbẹ́ni Fẹ́mi Babáfẹ́mi tó fi ìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn sọ pé ní Muritala Muhammad International Airport lẹ́kọ̀ọ́ lọ́wọ́ àwọn ti tẹ̀ ẹ́. Ó ní nígbà tí wọ́n fura sí ìrìn ẹsẹ̀ ni wọ́n dá a dúró tí wọ́n sì ṣàyẹ̀wò fínífíní sí ara ẹ̀. Níbẹ̀ ni ẹ̀rọ aṣòfófó tí wọ́n ń lò ti fi hàn pé ẹrù òfin wà nínú ọmọkùnrin náà. Nígbà tó ń ṣàlàyé nípa bí ọwọ́ ṣe tẹ Eze Okoli nínú àtẹ̀jáde tó fi síta nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún, Babáfẹ́mi ní ọjọ́ Ẹtì Friday ọ̀sẹ̀ tó kọjá yìí ni afurasí ọ̀daràn náà tó jẹ́ oníṣòwò egbòogi olóró gbé kokéènì wọ̀lú Èkó wá. Inú ikùn ẹ̀ ló tọ́jú ẹrù òfin náà sí. Lásìkò tó fẹ́ kúrò ní pápá ọkọ̀ òfurufú náà láfurasí pé nǹkan wà lára ẹ̀. A fún un ní nǹkan mu ó sì bẹ̀rẹ̀ sí ya àwọn kokéènì tó dì kúlúbọ́kúlúbọ́ mọ́ ìgbọ̀nsẹ̀. Ìwádìí tá a ṣe fi hàn pé láti ìlú Sao Paulo lórílẹ̀‐èdè Brazil ní ọkọ̀ bàálù Ethiopian Airlines tó bá dé ti ń bọ̀ ó sì ti pẹ́ tó ti ń ṣòwò egbòogi olóró náà. Alukoro yìí wá ní àwọn máa tó fojú ọ̀daràn náà balẹ̀ ẹjọ́ lẹ́yìn táwọn bá ti parí ìwádìí àwọn. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.